Ìjà lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti oṣù kẹjọ tó ń bọ̀ yìí ó tún ti fẹ́ gbọ̀nà míì yọ o. Bẹ́ẹ̀ ni àṣẹ mà ti wà ní àti òkè pátápátá níbi tí agbára orílẹ̀-èdè Nàìjíríà pín sí ìyún iléeṣẹ́ ààrẹ tí ó wà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí lórí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ṣe ló ránṣẹ́ pé gbajúgbajà agbẹjọ́rò ni tó jẹ́ agbẹnusọ ìgbìmọ̀ àpolongo ìdìbò gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè lásìkò yìí ìyún amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó pè sí ìlú Àbújá tí ọkùnrin náà tó sì tú àṣírí pé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Tinubu fún gbajúgbajà olóṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún sẹ́nitọ̀ Francis Fádáhùnsí tí ó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá báyìí. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó fẹ́ wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyún the 15th of August 2026 ló sì tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa àti olùdíje tó fẹ́ kópa nínú ètò ìdìbò oṣù kẹjọ náà wọ́n tó 10. Níṣe ni ó jẹ́ pé àárín olùdíje méjì ẹni tí ò jáwé olúborí ẹni ọ̀pọ̀ èèyàn mọ̀ pé wà èèyàn pò ti dájú pé àwọn méjì ẹni wọ́n jẹ́ olùdíje tó fẹsẹ̀ múlẹ̀ jù èèyàn gómìnà Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party àti aṣíwájú Bọ́lá Oyèbáméjì ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. ṣá o ẹni tí Adélékè tó yàn gẹ́gẹ́ bí agbẹnusọ ìgbìmọ̀ àpolongo ìdìbò ẹ̀ ó ní Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì nítorí pé Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ó jẹ́ amòfin tí ó sì jẹ́ ọ̀dọ́ tọ́jọ́ orí ẹ̀ kò tíì lọ jù ṣùgbọ́n o látìgbà tí Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tí ó ti wà ní ipò yìí ẹni òun àti gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ olùdarí ìpolongo òbò fún Oyèbáméjì ìyún ọ̀nàrẹ́bù Wọlé Òkè iná tí jọ ń tàwọn síra wọn kó tó wá di pé sẹ́nitọ̀ Francis Fádáhùnsí tí ó jẹ́ bíi bàbá fún Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ìní òun náà ló mà tún gbógun ti Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ti lọ fẹjọ́ ẹ̀sùn ní ọ̀dọ̀ Tinubu ní ìlú Àbújá. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí lọ̀rọ̀ máa gbọ́nà míì yọ nígbà tí Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó kéde síta pé lóòótọ́ mà ní Fádáhùnsí ó ti lọ fẹjọ́ òun sùn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ nílò ni wọ́n ti ránṣẹ́ pé òun yún pé Tinubu ránṣẹ́ pé òun pé kò ń yọjú sí Àbújá. Ọlájẹ́ngbèsì jẹ́ kó di mímọ̀ pé ńgbà tóun débẹ̀ ó ní wọ́n ti bá òun sọ̀rọ̀ tó sì kéde wípé àṣẹ tó tiẹ̀ ti wá látọ̀dọ̀ Tinubu báyìí ni pé wọn à gbọ́dọ̀ jẹ́ kí sẹ́nitọ̀ Francis Fádáhùnsí tó mú ẹjọ́ òun lọ́bẹ̀ wọn à gbọ́dọ̀ jẹ́ kó wọnú ilé agbára l'Àbújá tàbí wá rí òun títí di ẹ̀yìn ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣù kẹjọ èyí tí ó túmọ̀ sí wípé Tinubu ò fẹ́ dá sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì fẹ́ ṣe ojúṣàájú fún ẹnìkankan lásìkò ètò ìdìbò ọ̀hún. Ọ̀rọ̀ yìí ni ó ti ń di ariwo táwọn èèyàn sì ń sọ pé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ á jẹ́ pé ìjà ńlá ìní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun oṣù kẹjọ yìí ìní yóò jẹ́ láàrin Adélékè àti Bọ́lá Oyèbáméjì.